Sherry, mi ò lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. Mi ò lè sọ bẹ́ẹ̀ because ó ní ìgbà kan tí ọ̀gá mi pè mí tó sọ fún mi pé wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé o ti ń jáde tí one or two people ti ń kí ẹ tó ti ń rò pé àwọn ọmọ ẹ máa ń wo movie. Mo ní bẹ́ẹ̀ ni sà. Wọ́n á ní má fi gbéraga sí o. Anybody tó bá pè ẹ́ tó bá kí ẹ tó bá lóhùn mọ́ appreciate ẹni o. Ẹ̀rín ni kò máa rín o no matter the mood you are nígbà yẹn. So and this was after maybe a year and a half after tí orúkọ Yosibi yẹn tó jáde. So mo fẹ́ lè sọ pé Yosibi yẹn ni Sàámú Alájọ ni òun ló gbé mi síta but point tí ó ti gbé mi síta yẹn I don't know. Ṣé ọkọ yín máa ń pè yín Yosibi ń gbà mí? Customer yín tiẹ̀ nìyẹn. Mo fẹ́ lè sọ pé bóyá èèyàn tiẹ̀ mọ orúkọ mi lọ́wọ́. Ikọ̀ wọn pè yín ní mọ́mí lágbájá bẹ́ẹ̀ no sweet Yosibi ni bẹ́ẹ̀. Yosibi. Báwo lẹ ṣe wà pressured nínú society yìí tó yẹ pé gbogbo èèyàn fẹ́ pupa tẹ̀lé ṣe maintain àwọ̀ tó wà lára yín? Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Ọ̀dọ̀ àwọn obìnrin ni mo lọ lénìí mo ní pàápàá jùlọ torí àwọn obìnrin lóòótọ́ àwọ́pọ̀ lọ́wọ́ iwájú. Tá bá ní kàkà nọ́mbà àwọn ọkùnrin tó wà níwájú sáwọ́ obìnrin tá wà níwájú kò pọ̀. Àmọ́ kí ni ìdí èyí? Ìtorí pé a kì í sábà ṣe àfihàn àwọn obìnrin ni. Púpọ̀ náà àwọn obìnrin ló ní ìmọ̀, ló ní ọgbọ́n, ló ní òye, àmọ́ ọwọ́ ẹ̀yìn ló wà torí wọ́n ní bóyá yàrá àdáná lobìnrin yẹ kó wà, bóyá iṣẹ́ tó ń ṣe, bóyá torí pé ó ti ń bímọ, ó ti wà nínú ẹbí, kò yẹ kó dá sí àwọn nǹkan kan. Ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn? Ọmọdé gbọ́n, àgbà gbọ́n, màlẹ́yìn àgbàlagbà ní àfidálé Ifẹ̀ bó ṣe wà nìyẹn. So tá bá ti ń gbá àwọn ọkùnrin náà lárugẹ, a máa ṣe àfihàn àwọn obìnrin náà tí wọ́n gbẹ̀yìn. Ìdí tá fi lọ wá àwọn tó ní spoon lẹ́ni ní àwọn tó yọ síbi. Ìgbà míì wá ló yọ síbi sọ̀rọ̀ tí ó kàn ẹ́. Àmọ́ síbi ẹlòmíì tó yọ sọ̀rọ̀ tí ó kàn yẹn, òun ló fi máa fún kò pé stop it, don't do that. Ẹ̀yin wa lórí ètò Oyinmomo ẹ bá mi kí Yosibi láti Sàámú Alájọ. Sàámú Alájọ, Sàámú Alájọ. Ẹ bó ṣe ṣe họ tó ń ṣe họ wọ́n ti lú wèrè fọ́. Fóònù mi àbí ṣé mi mú jáde ni? Ẹ mú jáde jẹ́ bẹ́ẹ̀ ṣe fi pé nọ́mbà tí mo wà pẹ̀lú yín sí. Yosibi òun lè ṣe fi fún mi ní nọ́mbà Bímbọ́ náà. Kí ló ṣẹlẹ̀ tó bá rí fóònù ó dẹ̀ lọ wò nú lé. Rárá kò sínú ilé mu wá ṣó pé mo mú jáde. Àpò ibẹ̀. Ṣé wà dáadáa? Yeah, I'm fine. You're so pretty. Oh my God. Aww. Black and beautiful. Báwo lẹ ṣe wà pressured nínú society yìí tó yẹ pé gbogbo èèyàn fẹ́ pupa tẹ̀lé ṣe maintain àwọ̀ tó wà lára yín? Me, I'm proud of my color because black is beautiful. Black doesn't crack. I don't need to change who I am. You need to change color me. This is who I am and. A jẹ́ pé ẹ ní ìgbàgbọ́ nínú àwọ̀ tí Ọlọ́run fún yín. Yes. Tó. Ṣé a máa sọ wípé láti ilé tí ẹ ti jáde wá torí tá bá wò nígbà míì àwọn òbí wa wọn ò ṣe iṣẹ́ tó pójú owó lórí kí wọ́n fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní ìwúrí pé bó ṣe wáyé ọmọ mi ó dáa ó dùn ó fine ó rẹwà ìyá mi àní ó ṣèbọ̀ rẹ̀ nìyẹn wo bó ṣe túnra ṣe ṣèbí kí n kọ́ ṣé ẹ feel pé láti ilé làwọn mọ́mí àti dáàdì ti jẹ́ kẹ́ mọ iyì àti rírì àwọ̀ tẹ́ níyì? Màá sọ pé láti ilé ni because my parents are very strict. So wọn ò tiẹ̀ bí ẹ dá wọn ò bí ẹ dá kó sọ pé ó fẹ́ lo cream tó tiẹ̀ máa change from bóyá kókàn rọra tó kàn brown díẹ̀ wọ́n máa bí ẹni pé ńbo ló ti rí ta ló kọ́ ẹ ta ló fi hàn ẹ́ and ìgbà tí mo dẹ̀ ti fẹ́ join industry ni mom tí mi ti sọ fún mi pé oríṣiríṣi nǹkan ni wọ́n sọ pé wọ́n ń ṣe ń bẹ̀ o. Ni wọ́n sọ pé wọ́n ń ṣe ń bẹ̀ you know always be hearing wọ́n ní wọ́n pé tó bá ti bí ẹ dá tó bá bá wọn ṣe
ìwọ náà kúkú mẹ́ńtò ní ìwọ náà mọ àwọn tó bí ẹ so àti ìgbà yẹn mo ti rò pé àánú tó màmá ti fi kìlọ̀ lélẹ̀ láti lẹ̀ mi ni o má ṣe o. ìyá tíṣà. ọmọ ìyá tíṣà lẹ́yìn náà ó dà ẹ jẹ́ ká wo ìgbésí ayé yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ láti kékeré ọmọ olúbo ni yín àwọn iléèwé wo lẹ lọ àwọn iṣẹ́ kó tó di pé kí ni interest yín tẹ́ fi darapọ̀ mọ́ movie industry. Okay. A bí mi ní mo rúgò. Ẹ tún jókòó dáadáa ẹ jókòó ẹ ṣáàjẹ́ kó máa wá. Okay, a bí mi sí wọ́n bí mi sí Èkó. A bí mi sí ìlú Iléṣà. Iléṣà. Yes, and I was born on the 26th of May. And I grew up. I later came to Lagos anyways, because my primary school was in Lagos. But my secondary school... àti tó tẹ̀lé ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ Èkó ni mo ti ṣe àti ti grammar náà tó tẹ̀lé ti grammar mo ṣe l'Abẹ́òkúta. So from there mo lọ sí Ọ̀ṣun State Polytechnic Ire mo lọ ṣe OND, then from there mo cross sí Lagos State University for my BSc. Mo ti ṣe àwọn other courses bí àwọn leadership courses and all. But all those times me wo pé mo fẹ́ ṣiṣẹ́ theatre. Yes, because I wanted to be a career person. So after tí mo ṣetán ní school, even before kí n tó ṣetán ní school, because I did part-time for my BSc. So mo ń ṣiṣẹ́ alongside. So I've always business administration and management. Ìṣòwò owó lẹ máa fẹ́. So I've always wanted to mo fẹ́ jẹ́ office person. So I've always been an office person. I was an administrator. So on church program, more were involved in church activities while growing up. So after a church program, interdenominational drama stuff. So they now said, ipe kamawa fun rehearsal. So I'm like, I'm an interest in acting now, even if not on a bigger scale. At least since it's church, let me just do it. So Asha ṣe rehearsal, so gba tán ṣe program yẹn wọ́n fi mí ṣe sub lead. So everybody was like, ọmọ yìí tiẹ̀ good, ó tiẹ̀ mọ̀ act díẹ̀, ó tiẹ̀ ṣe kíní kan. So I was not like, okay, ṣé ká wá bẹ̀rẹ̀ pẹ̀lú Christian acting ni àbí báwo. So mo wá pé okay, jẹ́ kí n tiẹ̀ lọ, jẹ́ kí n cross sí the secular stuff. So I'm not like, I didn't do theatre arts. Where do I start from? Someone àwọn èèyàn máa ń train London àwọn kan now. There are different institutions, there are different schools. So I now felt, okay, mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú the Yoruba industry. Okay, where do I go to? There are a lot of ogas that can train. Tán lè kọ́yàn. So at the end of the day, I chose Ambassador Odunlade Adekola. So that was how I started with him in 2018. Tí mo fi wá graduate ní last year. Last year lẹ graduate ìyẹn ní pẹ̀lú bí ọdún méje. No, like 5 years. Okay, bí ọdún márùn-ún. 2018 years. Like àwọn Èkó lẹ ń gbé ẹ wá lọ training l'Abẹ́òkúta báwo ni ẹ ṣe rọrùn? Kò ń ṣe pé ó rọrùn náà because ìgbà yẹn I had my business l'Èkó. Mo ń ṣe my hair making business and stuffs l'Èkó. Then almost all my family they're in Lagos. So I was in Lagos as well. So going from Lagos to Abeokuta, it's not easy because by me stress of transportation and all. But you know, when you put your mind to something, so are determined láti ṣe. Nǹkan kan ṣá máa tìyàn pé you can do this. Yes. So most times I always look forward to time tá máa ṣe rehearsals, tá máa ṣe meetings, pé mo mọ̀ pé ọ̀gá máa wá lẹ́ni, wọ́n máa kọ́ wa níṣẹ́, wọ́n máa kọ́ wa ní acting, wọ́n máa kọ́ wa gbogbo ẹ̀. So but at some point kò wá convenient mọ́ going from Lagos lọ sí Abeokuta. So mo wá pé okay, maybe I should kuku base in Abeokuta, look for something else to do or look for another place to pitch my business stuff. So I think I relocated to Abeokuta like 2 years ago. Wow. Báwo ni ìgbé bí gẹ́gẹ́ bí olùgbé ìpínlẹ̀ Abeokuta báwo ló ṣe yàtọ̀ sí ti àwa tá wà l'Èkó bí? Excuse you? Hello.
yàtọ̀ ó tún yàjọra mi pàpà mo ṣọ́ọ̀kù máa yàjọra àtòyìnbó bọ́n ṣe dá ó yàtọ̀ ẹ jẹ́ àwò kí làwọn kan ṣe rí èyí tó tẹ̀ fi kọ́kọ́ yàtọ̀ ní súnkẹrẹ fàkẹrẹ ó fẹ́ jáde nílé láàárọ̀ ó máa kọ́kọ́ hàdí like 3 or 4 hours more time tó fẹ́ tó ṣe lè fẹ́ débi tó lọ kó tó kúrò because traffic máa wà ní ṣá kò sí nǹkan tó fẹ́ ṣe sí but in Abeokuta there is no traffic, life is just so easy, it's just so simple, and whenever I want to come to Lagos máa wá sí kò sí, it's not a barrier, the distance is not much. ẹ̀yin ò lé mọ́tò mú l'Abẹ́òkúta. mọ́tò máa dúró fún wa ni. àwa lé mọ́tò mú hàn. mo lé mọ́tò mú dáadáa kí n tó kúrò lÉkòó. wàhálà yẹn pọ̀ Èkó. tó láti a rí pé ẹ ṣiṣẹ́ fashion designing tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ pé láwọn businesses oríṣiríṣi ṣe ti wá continue ní Abẹ́òkúta àbí acting solely lè fèsì báyìí. kò ń ṣe fashion designing, hair mo máa ń ṣe hair products then mo máa ń ta irun. Ó easy láti continue because online ni people wọ́n máa béèrè nǹkan tẹ́ fẹ́ wọ́n máa ó kàn yẹ pé acting ó jẹ́ profession tó jowú gan-an kò kí n fẹ́ kéèyàn mú nǹkan míì mọ́ ó lè jẹ́ time tó bá wò pé okay mo ní client tí mo fẹ́ lọ meet tí mo fẹ́ lọ bá ṣiṣẹ́ náà máa pè é pé iṣẹ́ kan wà níbì kan kó wá bá wọn yá and you be like èwo ni kí n múnu méjèèjì èwo ni kí n múnu méjèèjì so acting is just like that ó jowú gan-an. tó láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ẹ ti ń dá ṣiṣẹ́ níta yàtọ̀ sí ọ̀dọ̀ kọ́kọ́ sí bọ̀dọ̀ọdún ṣe ti lọ ṣiṣẹ́ níta wọ́n jẹ́ kí lọ ṣiṣẹ́ níta pé ó dà ọmọ yìí wọ́n pè é ní Ìlọrin wọ́n pè é l'Abẹ́òkúta máa lọ. bẹ́ẹ̀ni dáadáa ọ̀gá mi tẹ̀ jẹ́yàn tó jẹ́ pé wọ́n máa ń encourage èèyàn nǹkan tó bá fẹ́ ṣe wọ́n máa jẹ́ kó ṣe even gbà tí a ṣe wà lọ́dọ̀ wọn tá a ṣe ń train tá a ti graduate tó bá nu fẹ́ jáde wọ́n pè é pé kó wá lọ ṣe movie níta kan sọ fún wọn ni pé sà wọ́n pè mí kí wọ́n á lọ ṣiṣẹ́ ń bí báyìí so that at least wọ́n máa mọ̀ pé ọmọ yìí under mi ló wà pọ̀ mo mọ ibi tó wà part time tí n bá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bí báyìí mo mọ̀ pé ọmọ mi kankan ò sí níbẹ̀ so a ṣáà máa dágbére but pé kán wá sọ pé irọ́ o ó ṣe máa lọ nítorí kí ni wọ́n ṣe rí èèyàn bẹ́ẹ̀. ẹ wá jẹ́ ká wo àsíá pé ẹ wà lábẹ́ wọn gẹ́gẹ́ bí ọkùnrin ṣe mọ àwọn èèyàn máa ń lérò pé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sọ pé mọ́mì sọ pé àwọn ti gbọ́ nǹkan tó pọ̀ gan ara nǹkan tá a gbọ́ náà ni pé èyí ò lè train lábẹ́ ọkùnrin wọ́n máa fi lọ̀yàn pé bọ́ọ̀n tí ẹ̀ talk direct bí pé kọ́ máa fi nù ẹ́ lára lọ́bọ̀ báwo ló ṣe rọrùn sí láti kọ́ṣẹ́ lọ́dọ̀ ọkùnrin. ṣe mọ̀ pé ọkùnrin náà póríṣiríṣi àwọn ọkùnrin mi wà tó yẹ pé tó bá ti di ibi iṣẹ́ wọ́n mú pé iṣẹ́ lélẹ̀ tó bá di bí eré wọ́n mú pé eré lélẹ̀ tá bá wà nídìí iṣẹ́ pẹ̀lú ọ̀gá mi wọn ò bí ẹ̀dá kó misbehave o ò lè ṣe rubbish in fact ẹni tó bá wọ́n tó bá fi pé bóyá o fẹ́ ṣe pé kí ló dé ọdẹ stress mi ojú everybody náà ti máa pè é pé ṣé ò ya wèrè ṣé mo tó sí ẹ rí ni kí ló dé tó ń rí mi fín you know stuff like that so ìwọ gan o tiẹ̀ ní fẹ́ ṣe yamayama ìwọ tó bá mọ̀ pé o mọ̀ nǹkan tó fẹ́ ṣe o mọ̀ nǹkan tó wá ṣe o máa wà focused ṣé you understand àwọn dẹ̀rẹ́ ìwọ tó bá good tó bá kọ́ ẹ tó bá gbẹ̀kọ́ you would want to invest more in you because wọ́n mọ̀ pé o máa represent àwọn dáadáa anywhere tó bá lọ so it's easy. ẹ jẹ́ bó ní ìnagijẹ Yosibi ìbò ló ti jáde wá. question yẹn o màá ti answer ẹ̀ tó 101 times the thing is a kàn wá lórí set lọ́jọ́ yẹn ni a dẹ̀ ń ṣiṣẹ́ ọ̀gá mi wọ́n máa ń sọ pé tẹ́ bá expect Cynthia Caroline kíní kan kó jáde lẹ́nu mi lórí set ẹ̀ ṣeré ni o gba àwọn bíi Afusa bíi Bílíkì àwọn yẹn oríṣi àti jáde lẹ́nu mi so orúkọ tí n bá ti pè ẹ́ ṣàgbà bẹ́ẹ̀ bọ̀ kọ́kọ́ kíná pé o fẹ́ kíní kan sọ kan à ń ṣiṣẹ́ lọ náà kàn jáde síta láti inú ilé lórí set ni Yosibi and I'm like ẹ má pè mí lórúkọ yẹn mọ́ kíní kan wá ìtẹ̀sọ́ máa pè mí ṣé mò ń Yosibi sí oúnjẹ yín ni bla 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 and that was how it just started wọ́n kàn sọ ni it was not as if we thought of it because later on àwọn náà wá sọ fún mi pé mi ò kúkú rò ó kàn jábọ́ lẹ́nu mi ni mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ Yosibi kò ń ṣe pé bóyá mo rí ẹ tó ń jẹun kiri àbí nǹkan kan so bóyá orúkọ yẹn ṣe jáde. ẹ wá jẹ́ ká wo gẹ́gẹ́ bí obìnrin tó wà nílé ọkọ báwo ni iṣẹ́ yín ò ṣe affect ilé àti pé ṣé nǹkan tí dáàdì náà fọwọ́ sí ni àbẹ́ fagídí chance wọn pé wọ́n kàn gbà fún yín pé ó dáa jẹ́ máa jẹ́ kó ṣe nǹkan tó wù ni. mi ò fagídí ṣe because ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn obìnrin ò lè bọ́kùnrin lágídí
then thankfully enough èèyàn tó jẹ́ kó support nǹkan tí mò ń ṣe ni so ó jẹ́ kó easy fún mi mi ò kò ń ṣe pé bóyá mo wà lórí set mo wá sáré lọlé mo fẹ́ lọ dáná so gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ kó rọrùn kò stress mi the only time tó máa ń stress mi ni tí n bá ní láti lọ sí location for a very long time jẹ́ kí mi ò ní wálé. kí ni duration very long time yìí. ìgbà míì a máa ń ṣiṣẹ́ a month. dádì ajẹjẹ lọ. iṣẹ́ mi ni. wọ́n ti gbà bẹ́ẹ̀ iṣẹ́ kí làwọn ń ṣe má bínú. He's a business person. so àwọn náà kò ṣe pé wọ́n jókòó torí ọkùnrin tó bá jókòó nígbà kí ẹ lọ oṣù kan o. no. tó àwọn ọmọ bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo ìgbà náà ni máa ń lọ oṣù kan o. okay. ìgbà tí mo ṣe ń train nìyẹn ni mo máa ń lọ because crew member ni mí. tá bá dẹ̀ ń ṣiṣẹ́ all crew member must be in attendance. but ìgbà tí mo ti train tán tó jẹ́ pé oníkálukú ti dá wà ìgbà tí tó bá need mi fún iṣẹ́ ó lè jẹ́ bóyá a month làwọn yẹn fẹ́ fi shoot mo lè má ní ju bóyá 5 days lọ pẹ̀lú wọn tí bá dẹ̀ ṣe nǹkan tí mo ṣe tán mo padà sílé nìyẹn. tó ẹni ẹ wà lára àwọn crew iṣẹ́ wo pàtó lẹ mú ṣe láàrin àwọn crew. costumier amúnidára fún wọn láṣọ àfúniláṣọ. tó ní àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ bí ọdún bíi 7 tẹ́lẹ̀ ti kọ́ṣẹ́ yìí ṣé ẹ ti ṣe production kankan tẹ́ bá ti ṣe mélòó ni. personally mi ò ti ṣe production kankan but mo ti coordinate mo ti package 2 productions tí mo ṣe fún yàn tí mo béèyàn coordinate yàn pa àwọn producer wa executive producers wa àwọn kan wà pé wọ́n máa coordinate náà dẹ̀ máa package iṣẹ́ yẹn tó fi máa jáde àwọn kan yẹn ni mo ṣe but for now mi ò tí ì produce mi ì tí ì rò pé kò ń ṣe gbogbo èèyàn náà la fi ṣe producing ràn mi ò tí ì rò but anything ló lè ṣẹlẹ̀ later. ti fèrèsé yẹn the window is open. yes. ẹ wá jẹ́ ká wo ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àti àwọn akẹgbẹ́ yín tó kù tẹ́jọ ṣetán ní OAFP ẹ má bínú OAFP p yẹn ló fẹ́ scatter the place. àwọn tí ẹjọ ṣetán àti àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ṣáájú yín mo mọ̀ pé kò ń ṣe pé ẹ̀yin ni first set. no first set kẹ. so kí ni ìbáṣepọ̀ tó wà láàrin gbogbo yín àbí ẹ̀yin set by set lẹ múra yín pé àwa set 2000 rè àwọn set 2021 rè àwọn ti 22 rè kí ni ìbáṣepọ̀ yín síra yín. mo fẹ́ sọ pé ìbáṣepọ̀ wa ó dán mọ́rán because ọwọ́ tí ọ̀gá fi mú wa wọ́n fi mú wa pé ẹ̀yin set yìí tẹ́ bá ti lọ ẹ lọ dá kákọ́ọ̀sì tì yín lẹ̀ ẹ̀yin set yìí tẹ́ bá ti ṣe tán ẹ dá kákọ́ọ̀sì tì yín lẹ̀ everybody ló jọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn tó ti ṣiṣẹ́ tipẹ́tipẹ́ tó jẹ́ àwọn set mi tó ti kọjá tipẹ́tipẹ́ tó máa fẹ́ ṣiṣẹ́ tó máa wò pé okay script ta fẹ́ yà yìí o àríyọ̀ṣí bínú ẹ pé wọ́n máa pè mí so bí gbogbo wa ṣe ń operate nìyẹn kò sí pé bóyá àwọn set kan líle àwọn set kan líle ó kàn yẹ pé wàá ṣàmọ̀ pé ẹni yìí senior mi ní nídìí iṣẹ́ yìí. ó dà gẹ́gẹ́ bí obìnrin tẹ̀dẹ̀ wá nílé ọkọ tẹ̀dẹ̀ tún ṣiṣẹ́ yìí kí lè ròǹgbà yín lórí pé wọ́n máa ń sọ wípé àwọn tó bá ń ṣiṣẹ́ yìí ò ń pẹ́ nílé ọkọ kí lè rí sí ṣé lóòótọ́ ni. mi ì rò bẹ́ẹ̀ o kò kí ń ṣe gbogbo wọn ó depend lórí bóníkálukú bá ṣe rán nílé ẹ̀ ẹlòmíì obìnrin mi wà tẹ́ pé bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn obìnrin la máa always wà the receiving end àwọn èèyàn máa ń believe pé tó bá ti di pé ó ti ní ọ̀ tó bá ti di pé ó ti mọ̀ ọ̀ tó bá di pé àwọn èèyàn ti mọ̀ ọ́ sìn kò ní wà submissive sọ́kọ ẹ̀ mọ́ a lot of obìnrin ló máa ń ṣe bẹ́ẹ̀ kò dẹ́ ṣe gbogbo ọkùnrin ló lè gbà so àwọn ibi tí issues kékèké ti máa ń wọ̀ nìyẹn but a rí àwọn a lot of homes now tó yẹ pé they are happy ọkọ gan ń ṣe acting ìyàwó ń ṣe acting and they are doing very well ọkọ ń ṣe business ìyàwó ń ṣe acting àbí ọkọ ń ṣe acting ìyàwó ń ṣe business and they are doing very well so kò kí ń ṣe gbogbo homes ni ò kí ń last. ẹ jẹ́ kí kọ́kọ́ bí yín ta ló kọ́kọ́ jẹ ọba nílẹ̀ Yorùbá. kò sí nínú kọ́ọ̀sì tí mo ṣe o. nínú business admin àbí nínú acting. méjèèjì tó kọ́kọ́ jẹ ọba. nílẹ̀ Yorùbá ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá should be Odùduwà now. should be ní final answer ọmọ olúbo ní iná torí mo mọ̀ pé nílé ṣàlọ́bí yín sí ọmọ olúbo ní. ọmọ Ọ̀ṣun state. Ọ̀ṣun níbo lọ́ṣun. Ifẹ̀wàrà. Ifẹ̀wàrà so iṣu bí ẹ̀yin ọmọ Ifẹ̀wàrà wọ́n ní iṣu bí. lákòótán pátápátá kí ni nǹkan ìmọ̀ràn àbí ọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́ máa fún àwọn òbí lórí àwọn ọmọ tó fẹ́ ṣiṣẹ́ yìí àti pé kí ni ìmọ̀ràn tẹ́ máa fún àwọn obìnrin ṣe mọ̀ pé ó tún bẹ́tà fọkùnrin
ju àwa obìnrin lọ. Kí ni ìmọ̀ràn tẹ́ máa fún àwọn obìnrin tẹ́ pé wọ́n ṣe ń dàgbà bọ̀ tíṣẹ́ yìí dẹ̀hùn, báwo ló ṣe lè wà lójú òpópónà ìlànà òótọ́? Okay, the first one. Ọ̀dọ̀ àwọn òbí. Ọ̀dọ̀ àwọn òbí. Nǹkan tèmi máa sọ ni pé ṣe rí oríṣiríṣi ọmọ pẹ̀lú oríṣiríṣi nǹkan tó wáyé ẹ̀ wá ṣe. Àwọn ọmọ mi wà tẹ́ pé they would like, this is what I want to do, but our parents wọn ní support. In my own case, kò ń ṣe pé bí àwọn parents mi ò support, but wọ́n really wò pé mo lè ṣe, because I'm a shy person, mo máa ń tijú gan. Mi ò kí ń kí n báwọn èèyàn ṣe lọ títí ẹ máa ń dá wà. Àwọn ọmọ get inside yẹn ni tẹ́ pé tí dáàdì bá ti gbọ́, tẹ́ bá ti gbóòórùn dáàdì láti junction báyìí, gbogbo yín máa jókòó sílé ni. So gbà tí mo wò pé kí n lọ ṣiṣẹ́ theatre, my parents were like, theatre ló tún kàn. Ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe ṣá? Ṣé o sure? Àwọn àbúrò mi gan sọ pé ẹ̀yin báwo lẹ fẹ́ ṣe? Tó bá pa action fún yín, ṣé ẹ máa lè sọ̀rọ̀? Ṣé ẹ ní dákẹ́? Gbogbo àwọn nǹkan yẹn, but èmi mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Mi ì mọ bí tí iṣẹ́ yẹn ń gbé mi lọ o. Mi ì mọ ìgbà tí àwọn èèyàn máa tó rí mi, tó máa tó rí nǹkan tí mò ń ṣe o. But mo ṣá mọ̀ pé kíní yóò wù mí, mo fẹ́ ṣe. Whether they support or they don't support, at least wọ́n ti ní kí n lọ sí school, mo dẹ̀ ti lọ school, mo dẹ̀ ti graduate, mo dẹ̀ ti ṣiṣẹ́. So later on ló wá di pé mo dẹ̀ ń try o. Ìsìn àwọn ọlọ́mọ máa pè mí, owó lẹ́tún ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn ká tún lọ wo ṣó ti wà lórí YouTube ń sìn. Ìsìn gan most of them gan Yosibi, ó tẹ̀lé àbúrò mi kan Yosibi ni, kò tiẹ̀ bí pé kò mọ orúkọ mi mọ́ ni. Yosibi ló dẹ̀ máa ń pè ń sìn. So tí ọmọ bá sọ pé nǹkan tóun fẹ́ ṣe lélẹ̀, ẹ jẹ́ ká fi sílẹ̀. Once tó bá ti ń jẹ́ nǹkan burúkú, nǹkan tó máa pálá àbí nǹkan tó máa borúkọ ẹbí jẹ́. Then personally as obìnrin, èèyàn need a lot of humility pẹ̀lú iṣẹ́ yìí. Kò sí status tó bá lè dé, kò sí nǹkan tó bá lè achieve, a sì mọ̀ pé you are still submissive to your husband. You are still, the man is still the head. Àwọn ọkùnrin ṣì ni olórí. So ó ní láti fi ọwọ́ olórí yẹn fún. Tó bá ti lè fọwọ́ yẹn fún, every other thing máa flow naturally. Fáwọn tí ó ti sìn ilé ọkọ ọkọ tán fẹ́ rin irú ìlànà yìí. Fáwọn tó ti sìn ilé ọkọ, in fact ó better kéèyàn ṣe gàngbà téèyàn ò tí sìn ilé ọkọ. Because wọ́n ṣùgbọ́n tó bá lọ́kọ tán ló ẹ̀ṣẹ̀ máa sọ pé ó fẹ́ act. Ọkùnrin mi ò, most of àwọn ọkùnrin wọn ò ní gbà. But tó bá ti di pé nǹkan tó ń ṣe lélẹ̀, àwọn ọmọ yẹn lómi tó yẹ pé ìdí acting lọ́n ti rí èèyàn tán ní ẹni tó ń fẹ́ wọn ló ti rí wọn pé mo dẹ̀ rẹ́ nìyí o, kìíní kan kìíní rẹ̀ láìkẹ́ o. So ó better kán bẹ̀rẹ̀ ní time yìí, kán dẹ̀ wà focused. Focus. Bó tiẹ̀ jẹ́ pé mo gbọ́ pé ẹ̀yin àti Tósìn Ọláníyàn ẹ̀rẹ́ rárá pé ẹ máa ń jà, pé òun náà dẹ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ OAFP ló ti ṣètò ọmọ wa ní pé ṣọ́ máa ń jà lóòótọ́, kí ni ìbáṣepọ̀ ara yín? Mo gbọ́ ń gbòòrò ni. Àwọn èèyàn lè má sọ̀sọ̀kúsọ ń gbòòrò, àwọn èèyàn lè má sọ̀sọ̀kúsọ, ẹlòmíì máa sọ̀rọ̀ títí a sọ̀rọ̀ sọ bótò àsọ̀rọ̀ jáàmù. Kí ló fẹ́ fàjà èmi àti gbà bẹ́ẹ̀? Kò sí nǹkan tó fẹ́ fàjà wa. Kò sí ọmọ OAFP kankan tí mo lè sọ pé ẹni yìí mò ń bá jà àbí ẹni yìí ò ń bá mi jà. Mi wá lè sọ ẹlòmíì lè máa bá mi jà kó má sọ o, but to me mi rí èèyàn kankan tí mò ń bá jà àbí tá à ń bára wa jà mi. Kó tó wá di pé mo yọ̀ǹda yín, mo láìkí bẹ́ẹ̀ ṣe sọ pé èèyàn lè máa bá yín jà lóòótọ́ àmọ́ ọwọ́ mi rè lókè funfun nẹ́nẹ́ ni. Ǹjẹ́ a rí bóyá ọ̀rọ̀ kan àbí múvì kan ló gbé yín jáde particularly ní pàtó táwọn èèyàn fi mọ̀ pé Yosibi rè lọ́tún Yosibi rè lósì, ṣó ní tẹ́ rántí pé iṣẹ́ yìí ló gbé mi jáde o, ọ̀rọ̀ báyìí tí mo sọ òun ló gbé mi jáde? Ṣé rí, mi ò lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. Mi ò lè sọ bẹ́ẹ̀. Because ó ní ìgbà kan tí ọ̀gá mi pè mí, tó sọ fún mi pé wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé o ti ń jáde tí one or two people ti ń kí ẹ, tó ti ń rò pé àwọn ọmọ ẹ máa ń wo movie. Mo ní bẹ́ẹ̀ ni sà. Wọ́n á ní má fi gbéraga sí o. Anybody tó bá pè ẹ, tó bá kí ẹ, tó bá lóhùn mọ́, ó appreciate ẹ ni o. Ẹ̀rín ni kó máa rín o, no matter the mood you are nígbà yẹn. So and this was after maybe a year and a half after tí orúkọ Yosibi yẹn tó jáde. So mo fẹ́ lè sọ pé Yosibi yẹn ni Sàámú Alájọ ni òun ló gbé mi síta, but
point tí ó ti gbé mi síta yẹn I don't know. Àwọn orúkọ yẹn Yosibi yẹn Yosibi yẹn ní Sàámú Alájọ yẹn because everybody bá rí mi in fact bá lọ sí other locations gan nǹkan tó máa kọ́kọ́ fi kí mi ọ̀ ní sọ pé Ṣadé káàbọ̀ Yosibi ti dé o. So orúkọ in fact àwọn kan advice mi gan pé kí ló dé tí mi ṣe máa jẹ́ Yosibi ní gbogbo movies mo ní mi lè máa jẹ́ Yosibi. Yosibi is peculiar to Sàámú Alájọ. Orúkọ character tó bá fún mi ní other roles ní other movies náà ni mo máa jẹ́. Bọ̀ ṣe wọ̀ pé ní industry náà téèyàn bá ti ní ìnàgíjẹ kan irú àwọn madam ṣàjẹ ìbéèrè kò bó ṣe lọ nìyẹn o. Bó ṣe máa fi so lè sọ pé kán yọ tó bá wù wọ́n ẹjọ́ on behalf of Yosibi tó bá wù yẹn fi sí. Kí Yosibi ṣáà máa ṣe kí ni ọkọ yín máa ń pè yín Yosibi ń gbà mí. Customer yín tiẹ̀ nìyẹn. Mo fẹ́ lè sọ pé bóyá àyàn tiẹ̀ mọ orúkọ mi gan mọ́. Ẹ̀kọ́ wọn pè yín ní mọ́mí lágbájá bẹ́ẹ̀ no sweet Yosibi ni bẹ́ẹ̀ yẹn. Yosibi. Àwọn ọmọ kọ́. No àwọn yẹn babe ni babe tiẹ̀ nìyẹn máa ń pè mí tiẹ̀ nù kò ń pè mí ní. Bóyá tó bá yẹ ọ̀nà àmà pé Yosibi ti dáàdì ẹ̀ tán ẹ̀yin ẹ̀yọ́ lórí ètò ìmọ̀mọ̀ Yosibi dáàdì mo kí yín wípé ẹ ṣeun torí ẹ̀yin ọkùnrin náà ó yẹ ká máa kí yín ẹ̀yin tẹ́ bá show support fáwọn obìnrin tá à ń ṣe iṣẹ́ gbangba táwa ń gbangba torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yín náà a lè sọ pé wọn kì í pè yín wọn á máa pè yín àwọn èèyàn máa wọnú DM àmọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ tí mo kó dá o. àmì rèlè o bàbá kíkú má pa wá bàbá kárùn má ṣe wá bàbá. Láti ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media Studio tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín pé àwọn mọ̀ pé kéré lóòótọ́ o àmọ́ kẹ́ má ro ìwà wa pé bí nǹkan ṣe rí nìyẹn tó bá yẹ pé nǹkan dà pé àṣẹ $150 báyìí sìn tírélà lẹ fi máa gbé òun lọ́lé wọ́n ní ká gbé fún yín pé ẹ má bínú o. Thank you so very much. Ẹ ṣé gan Oyinmomo culture entertainment lifestyle. Thank you so much. God bless you. Ọwọ́ yín á máa ròkè o. Àdúrà bọ́ ẹ máa ṣe nígbà tá a ṣe wà kiri gbà yẹn. Ọwọ́ yín á máa ròkè iléeṣẹ́ yín ò ní jóná o. Ẹ ṣé gan o. Mo really appreciate it. Ẹ ti lọ ṣàdúrà ní TV dáadáa. I want to give to my mommy and my daddy. I want to tell them the happy Easter, happy Ramadan in advance. I want to tell my mommy and my daddy that iléeṣẹ́ yín ò ní jóná. Tí iléeṣẹ́ mommy and daddy bá jóná ọmọ gan ò lè balance. Kọ́lọ̀ ń ṣàánú wa wá lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé mo mọ̀ wípé ẹ tuntun gbádùn ẹ ti mọ̀ pé oyin àti spice ni òun ló ń jó Oyinmomo tí ò bá ṣàwà who else back to back to back to back we are giving you interesting content ẹ kúrò lórí ẹja rẹ if it's not us it's nobody again. Orúkọ tèmi ni Olúwadámilọ́lá ọmọ Ọbanìrẹ́ ká tó fi rí àti ayọ̀ àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ó dìgbà.